Àkànní mi o, adé orí mi. Àkànní mi o, ìdùnnú ayé mi. Bọ́kọ̀ bá ròkun, bóròkun bórọ̀sà, ìwọ ni màá bá lọ. Àwọn ọmọ kéwòn lérè Ahmed ogún ọdún lónìí ṣàlọ́jọ́ bí ọmọ alájẹ Abdulrahmani ọmọ Rafatu ogún ọdún. Àkànní owó Àkànní ọlá aya rẹ̀ mà ló ràn mí wá bí o tàbí tí yóò mọ wá nínú ọ̀la o. Àgbékẹ́ ní kó má dá wa tí kò máa ń sọnù ẹ̀mí á ṣe olólùfẹ́. Bá ń pa l'Àkànní o, Àkànní o, Àkànní ọmọ òkè o lónìí ra mẹ́jọ dọ́gbọ̀ jọra wọn lọ. Àkànní ọmọ Abdulrahman mi dáadáa ọmọ kéwúlé o. Ó ṣe máa gbọ́ ẹnu Àkànní òkú ayẹyẹ ọmọ ìyá lẹ́yìn kó lọ́wọ́lọ́wọ́ pé ó máa rìn kó máa dání kọjọkọjọ. Ọmọ òkè o, ọmọ lọ́fíà jàkà o, ọmọ pàtàkì àlejò o lónìí lọ́jọ́ bí rẹ̀. Àṣeyí sàmọ́dún rọ̀jò ọdún ìdáná ọdún rẹ̀ ló máa ṣe. Onísọdún bànájà àdáyọ̀ ló lè máa ṣe. Èrò lójú owó rí ojú rẹ̀ ò ní rí bí bàbá tó fà sí ọ̀pọ̀ ẹ̀mí mi lọ́dọ̀ lọ́wọ́n ọba olúwa dá mi lọ́lá mọ̀ òun pé òun. Bàbá Rafat àgbékàdé títí láyọ̀ àgbékàdé títí láyọ̀ ọmọ rẹ̀ ni. Bàbá Abdulwahab Ayọ̀mídé ọmọ rẹ̀ náà nàfà. Bàbá Kóredé ọkọ̀ra wọlé mi o. Bàbá Zakira Abizala ni Máyọ̀wá mo ní ìbàdàn àwọn ọmọ rẹ̀ mi bá àwọn ọmọ rẹ̀ ni. Kò sá máyọ̀ yẹ́ láàrin wọn lórí ìrì ọmọ ni wọ́n ṣe. Ìwọ lọmọ Aláàjì Rahman kéwúlé bàbá rẹ̀ ni. Ìwọ lọmọ sọ̀rọ̀ ọmọ Rafatu o mẹ́bí ìyá rẹ̀ ni. Àkànní máa gbọ́ ẹnu mi dáadáa aya rẹ̀ ló rán mi wá bí o tàbí tí yù wọn àníyàn rẹ̀ Àgbékàdé Abdulrahman ìlọ́nà máa lọ ọlọ́gbẹ̀nu ó pa kẹrẹ àgbáyé ǹdàkùn bá ń kórè olùfẹ́ mi ọkọ mi bàbá àwọn ọmọ mi ìfẹ́ ayé mi ìfọ̀kànbalẹ̀ mi. Mashallah Abdulrahman Ahmed o aya rẹ̀ ni wọ́n kí ọ dáadáa ó pé mo mójú rògùn mo mójú rọ̀ṣà mo fojú kàlàgbà lúgbò mi èmi ò màmá rẹ̀ níbi ìfẹ́ mi. Àkànní ó pé ń bọ̀ délé àwọn bàbá rẹ̀ òkè o ọmọ lọ́fìn àjàkà ṣé mẹ́ni mo ní ṣé mẹ́ni lọ́fẹ̀ yẹn nàfà. Àkànní la máa pàtàkì àlejò òkè ribitibiti kò jẹ́ mi ó lára àwọn bàbá yín já alálà ni ẹ̀yin làwọn láòládé ẹ̀yin tí làwọn láòládẹ̀kẹ́ àlá tí bàbá yín lásùn lálẹ́ àná ìlọ́dàdé owó. Àkànní tẹ́ tún tẹ̀ balẹ̀kẹ́ àlálà ni bàbá yín lásùn dé fìlà pèrègùn olóyè onúgbò lé ẹ̀bá já náwó mòrò mo pẹ́ já náwó mòrò ẹ̀bá já náwó mòrò ká tó lẹ́gbẹ̀rin lọ. Ẹ̀yin lọ́mọ ewé ẹgbà tó jàre gbàǹjo jọ sí ìwé kíwé lẹ́ran tí yín jẹ sanra pèrègùn fèwé tiẹ̀ náà kọ́lé alálà ni ẹ̀yin lọ́wọ́ láòládé ẹ̀yin tó ra máa lálẹ́kẹ́ òkè o ẹ̀kú àmọ́kẹ́kùn ẹ̀kú àmọ́kẹ́kùn ẹ̀kú àmọ́kẹ́kùn ní ẹ̀yin gangan. Àkànní o Ahmed akéwúlérè Abdulrahman o ó ti sọdún èyí náà ọkọ sàbítì ìwà gbẹkẹ mọ nínú ẹyàwó rẹ ni. Mo pé ẹtùjọ péjú ṣe tẹ̀mí sí nínú owó nínú ọ̀la pẹ̀lú ìdẹ̀ra pẹ̀láyé ẹkún tí ń ṣe balẹ̀ ọ̀rọ̀ ọ̀gọ̀dọ̀ kì í gbọ́dọ̀ kóyà gan ọmọ yọ̀yọ́ lé aláàjì ewu ní pèrè ìbò rẹ àrídùnnú rẹ kò ní ti bàmíjẹ́ mọ́ lọ́wọ́. Yọ̀bọ̀rọ̀ 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 ìwọ máa yọ̀bọ̀rọ̀ lọ́wọ́ ọ̀dà rẹ ni èrè lójú owó rí. Àkànní ojú rẹ ò ní rí bí
ìwà àtàyà rẹ̀ ọba ló sòyìn pọ̀ èso wà ní ẹ̀yìn títí láéláé ijó àjùmọ̀jò kò ní díjú ẹ̀yìn nìkan lójú àgbo orí adéṣàmọ́dún amẹ́dì ó àkànní ọdún ayọ̀ ọdún ìdùnnú ọdún rẹ̀ ló máa ṣe alákànní. mo pé tó bá níta ní nǹkan léwì látẹ̀kọ́ mọ pọ́lá mi lẹ́kọ̀ọ́ lèmi jẹ́ Ibrahim Idris àtàrà ìfẹ́ akẹ́rẹ́ àgbáyé àgbọ̀n tún pọ̀ níṣẹ́ ìwé lọ́dọ̀ ọtí wa kan òkú ọlọ́rọ̀ ọmọ ìyá ọ̀la.